Nàìjíríà kò lè borí àwọn agbébọn. Ìdí rèé tí mo fi ní kí ìjọba dúnàdúrà pẹ̀lú wọn. Sheikh Gumi ló sọ bẹ́ẹ̀. Olúrẹ̀mí Tinubu bá gómìnà Adeleke wí bí ìyá ṣe ń bọ́mọ wí ni o. Ìwà wèrè la fi ń wo wèrè ni aya rẹ̀ náà hù sí gómìnà. Olúbàdàn fi gbé ta ṣàlàyé ìdí ẹ̀ tó fi nira láti dípò ọba mú ju ipò gómìnà lọ. Bákan náà ló pè fún ṣíṣí àwọn bodè Nàìjíríà padà. Ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀, ìdájọ́ ikú fún àwọn ajínigbé ló lè yanjú ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ. Àwọn adarí apá ẹkùn gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ wa ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ọwọ́ tẹ̀ o. Iléeṣẹ́ ọlọ́pàá náà wọ́gán olùgbé ìlú Àbújá kan fẹ̀sùn pé ó ń fi àwọn ohun ìjagun olóró ọta ìbọn ṣọwọ́ sáwọn agbébọn ní Sàǹfàrà. Ó mà ṣe o. Èèyàn 3 kú, ọ̀pọ̀ èèyàn farapa nínú ìjàmbá ọkọ̀ tó wáyé lójú ọ̀nà márosẹ̀ Èkó sílùú Ìbàdàn. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ológun Nàìjíríà kò lè borí àwọn agbébọn. Ìdí rèé tí mo fi ní kí ìjọba dúnàdúrà pẹ̀lú wọn. Sheikh Gumi ló sọ bẹ́ẹ̀. Onímọ̀ nípa ẹ̀sìn Islam táwọn èèyàn tó mọ̀ sí oníbàárà àwọn agbésùnmọ̀mí Sheikh Ahmad Gumi ti tako ẹ̀sùn kan wípé òun ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn agbébọn láti ọdún 2021 lẹ́yìn tí ìjọba Nàìjíríà kéde ẹgbẹ́ náà bíi àgbésùnmọ̀mí. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí gbajúmọ̀ àáfàá náà ṣe pẹ̀lú iléeṣẹ́ ìròyìn BBC ló ti sọ̀rọ̀ nípa ìhà tó kọ sáwọn agbébọn àti ipa tí wọ́n ń kó lórí ìpèníjà ààbò tó ń bá Nàìjíríà fínra lọ́wọ́ yìí. Gumi ni òun gbàgbọ́ pé àwọn ọmọ ogun Nàìjíríà kò lè borí tàbí ṣẹ́gun àwọn agbébọn náà, tó sì jẹ́ pé ìdúnàdúrà nìkan ní ọ̀nà àbáyọ sí ìṣòro ààbò. Ó ní ìṣe àwọn agbébọn ní Nàìjíríà ti kúrò lọ́rọ̀ àwọn àgbẹ̀ àti darandaran nìkan mọ́ báyìí. Ó ti ní í ṣe pẹ̀lú ìwà ọ̀daràn. Jíjà sí ọ̀nà láti dẹran joko ló ti dọ̀rọ̀ ìjínigbé láti fi gbowó, èyí tó ti di ìpèníjà ńlá bá orílẹ̀-èdè Nàìjíríà. Sheikh Gumi gbàgbọ́ pé àwọn agbébọn tó ń ṣọṣẹ́ lẹ́kùn ìwọ̀ oòrùn àríwá Nàìjíríà àtàwọn ìpínlẹ̀ kan ní gúúsù ìwọ̀ oòrùn Nàìjíríà tí wọ́n sì ń jí ọ̀pọ̀ èèyàn gbé lọ jẹ́ àwọn Fúlàní darandaran tó ń jà fún ìgbé ayé ìrọ̀rùn látàrí pé ọ̀nà jíjẹ wọn ti ń dí. Ó ní torí ohun tí wọ́n mọ̀ ní ìgbé ayé wọn ni dídá ẹran jẹ. Àmọ́ nígbà tí igbó ti ń di ilé tí ìgbẹ́ sì ti ń di ìgboro, ó ti ń dí àti jẹ wọn lọ́wọ́. Olúrẹ̀mí Tinubu bá gómìnà Adeleke wí bí ìyá ṣe ń bọ́mọ wí ni o. Ìwà wèrè la fi ń wo wèrè ni aya rẹ̀ náà hù sí gómìnà. Awuyewuye ti bẹ̀rẹ̀ sí ní wáyé lórí ohun tó ṣẹlẹ̀ láàrin gómìnà Adémọ́lá Adeleke àti aya rẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà Sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu níbi ayẹyẹ ọdún 10 tí Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì gorí ìtẹ́ àwọn baba ńlá rẹ̀ nílùú Ilé-Ifẹ̀ lópin ọ̀sẹ̀ tó kọjá. Fọ́nrán fídíò kan tó lu orí ayélujára pa báyìí tó ṣàfihàn bí Sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí ṣe lọ bá gómìnà Adeleke wípé kó dẹ́kun orin kíkọ, kó sọ̀rọ̀ àpilẹ̀kọ tó fẹ́ sọ láì fàsìkò ṣòfò níbi ayẹyẹ náà. Aya rẹ̀ tí Ọọ̀ni fi oyè yèyé aṣíwájú gbogbo ilẹ̀ Oòduà dálọ́lá níbi ayẹyẹ náà ló lọ bá gómìnà fún ìgbà kejì wípé kó sọ̀rọ̀ tó bá fẹ́ sọ pé orin tó kọ ti tó. Sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí gẹ́gẹ́ bí ó ti sọ, ó ní pé orin tí ẹ kọ ti tó, bí bẹ́ẹ̀ kọ́ máa ní kí wọ́n pa ẹ̀rọ gbohùngbohùn o. Mo fún yín ní ìṣẹ́jú 5 láti sọ̀rọ̀ tí ẹ bá fẹ́ sọ. Ọ̀rọ̀ tí aya rẹ̀ sọ sí gómìnà yìí pa àwọn kan lẹ́rìn nínú àwọn tó wà níbi ètò náà, nígbà tí ó jẹ́ ìyàlẹ́nu fáwọn míì tó wà níbẹ̀. Láti ìgbà tí fọ́nrán fídíò náà ti dé orí ayélujára làwọn èèyàn ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa rẹ̀. Bí àwọn kan ti ń sọ pé eré ni aya rẹ̀ ń bá gómìnà ṣe, làwọn míì sọ pé ìwà tí Sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí hù kù díẹ̀ káàtó. Ohun tó ṣẹlẹ̀ láàrin gómìnà Adeleke Ọ̀ṣun àti aya rẹ̀ Olúrẹ̀mí Tinubu ju ọ̀rọ̀ òfin lọ. Agbẹjọ́rò àgbà Yomi Aliu San sọ pé nǹkan tó ṣẹlẹ̀ láàrin gómìnà Adémọ́lá Adeleke ìpínlẹ̀ Ọ̀ṣun àti aya rẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà Sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu ní Ilé-Ifẹ̀ ju ọ̀rọ̀ òfin lásán lọ. Agbẹjọ́rò Aliu ṣàlàyé pé tí a bá wò ó láti ìbẹ̀rẹ̀, gómìnà Adeleke àti Rauf Arẹ́gbẹ́ṣọlá tóun náà jẹ́ gómìnà àná nípínlẹ̀ Ọ̀ṣun tíjọlẹ̀ di àpòpọ̀ ṣáájú àkókò yìí tí àwọn méjèèjì sì jọ ń tàbùkù ààrẹ
Bọ́lá Tinubu. Bákan náà nígbà tí Adeleke gba ipò lọ́wọ́ Gbóyèga Oyètọ́lá tó jẹ́ ìbátan Tinubu, kò sí nǹkan tí Adeleke kò fi Oyètọ́lá wé tán. Gbogbo ọba àtàwọn èèyàn tí Oyètọ́lá yàn sípò ni Adeleke yọ lóyè pátápátá. Adeleke kò fi bò rárá wípé ọ̀tá lòun ń ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC. Agbẹjọ́rò àgbà Liu sọ pé ìwà wèrè ni wọ́n fi ń wo wèrè ni sẹ́nítọ̀ Olúrẹ̀mí ṣe fún gómìnà Adémọ́lá Adeleke níbi tó ti ń kọrin. Amòfin àgbà náà sọ pé òde olóde ni Adeleke ti ń kọrin tó ní í ṣe pẹ̀lú ara rẹ̀, èyí tó jẹ́ kí aya rẹ̀ lọ bá wípé òun lòun lòde, òun ló sì láṣẹ lórí òde náà. Ó ní ara aya rẹ̀ kò lè gbà á mọ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe ń kọrin ìdúpẹ́ lórí nǹkan tí Ọlọ́run ṣe fún un nínú òṣèlú ló jẹ́ kó lọ bá wípé kó sọ̀rọ̀ tó bá fẹ́ sọ pé kó sì yé kọ orin mọ́. Agbẹjọ́rò Aliu ní Olúrẹ̀mí kọ́kọ́ sọ fún Ọọ̀ni kó tó lọ bá Adeleke níbi tó ti ń kọrin. Aliu ní Ọọ̀ni kò lágbára láti lọ sọ fún gómìnà pé kó má kọrin mọ́, ìyẹn ló jẹ́ kí aya rẹ̀ lọ sọ fúnra rẹ̀. Tí a bá tún fojú òfin wò ó, gómìnà Adeleke ló nílé, òun ló ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ báyìí, kódà ó lè yọ ọba nípò. Àmọ́ wọ́n fìwé pé gómìnà Adeleke síbi ayẹyẹ ọdún 10 Ọọ̀ni lórí ìtẹ́ ni, kì í ṣe iṣẹ́ ìjọba ló lọ ṣe níbẹ̀. Ká ní pé Tinubu wà níbi ayẹyẹ ọ̀hún ni, ààrẹ àti ìyàwó rẹ̀ ni wọ́n máa kọ́kọ́ pè kí wọ́n tó pe ẹlòmíràn níbi ayẹyẹ náà ṣáájú ẹnikẹ́ni. Òfin Nàìjíríà sọ pé tí òfin ìpínlẹ̀ kan bá tako òfin orílẹ̀-èdè Nàìjíríà, òfin ìpínlẹ̀ náà ló máa tẹríba. Agbẹjọ́rò àgbà náà kó fìdí rẹ̀ múlẹ̀ pé ó yẹ kí aya rẹ̀ náà gbé nǹkan tó ṣe gba ọ̀nà ibòmíràn, kò yẹ kó ṣe ní gbangba bẹ́ẹ̀. Ó sọ pé aya rẹ̀ kò dìde gẹ́gẹ́ bí Rẹ̀mí Tinubu, àmọ́ ó dìde gẹ́gẹ́ bí aya rẹ̀ pẹ̀lú gbogbo agbára tí Tinubu ní. Lóòótọ́ ni ọ́fíìsì aya rẹ̀ kò sí nínú ìwé òfin Nàìjíríà, ṣùgbọ́n ọ̀rọ̀ àṣà ni gómìnà bá lọ síbi ayẹyẹ ọdún 10 Ọọ̀ni lórí oyè. Tí a bá wò báyìí, Olúrẹ̀mí dàgbà ju Adeleke lọ àti pé ó tún jù ú lọ pẹ̀lú oyè yèyé aṣíwájú ilẹ̀ Oòduà tí Ọọ̀ni ṣẹ̀ṣẹ̀ fi jẹ. Ìdí ẹ̀ nìyẹn tí àwọn kan fi sọ pé Olúrẹ̀mí bá Adeleke wí bí ìyá ṣe ń bá ọmọ wí ni, torí òde aya rẹ̀ ni Adeleke wà, kò sí lẹ́tọ̀ọ́ láti máa kọrin nípa ara rẹ̀ ní òde olóde. Ojú tí àwọn míì fi wo ìṣẹ̀lẹ̀ náà ni pé kì í ṣe oyè ni Olúrẹ̀mí Tinubu lọ jẹ ní Ilé Ifẹ̀, bí kò ṣe pé ó lọ polongo òṣèlú. Ìpolongo náà sì ni Adeleke bá dé Ilé Ifẹ̀. Ayẹyẹ ọdún 10 lórí ìtẹ́ Ọọ̀ni kàn ṣe sábàbí ni. Ṣé ọjọ́ 15 oṣù kejìlá yìí ní ìdìbò abẹ́nú yóò wáyé nípínlẹ̀ Ọ̀ṣun, bẹ́ẹ̀ ni ètò ìdìbò gómìnà nípínlẹ̀ náà sì ń kànlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n. Torí náà ètò ìpolongo òṣèlú làwọn méjèèjì bá lọ sí Ilé Ifẹ̀. Ìpolongo ìbò ló sì kọlu ara wọn, kì í sọ̀rọ̀ àṣà tàbí ayẹyẹ ọdún 10 Ọọ̀ni ló múmú láyà wọn. Amòfin àgbà náà sọ pé nǹkan tó ṣẹlẹ̀ kò pọ́n àwọn méjèèjì lé. Ẹ̀wẹ̀, akọ̀wé ìròyìn gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Rashidi Ọláwálé sọ pé sẹ́nítọ̀ Adeleke kò lè sọ̀rọ̀ báyìí lórí ìṣẹ̀lẹ̀ náà tó wáyé ní Ilé Ifẹ̀. Olúbàdàn fi gbé ta ṣàlàyé ìdí ẹ̀ tó fi nira láti dípò ọba mú ju ipò gómìnà lọ. Bákan náà ló pè fún ṣíṣí àwọn bodè Nàìjíríà padà. Ọba Rashidi Ládọjà fi gbé ta ṣàlàyé ìdí ẹ̀ tó fi nira láti dípò ọba mú ju ipò gómìnà lọ. Ó wá pè fún ṣíṣí àwọn ẹnu ibodè Nàìjíríà. Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Ládọjà sọ pé ó rọrùn láti di ipò gómìnà mú ju kí èèyàn di ipò ọba mú lọ. Olúbàdàn sọ̀rọ̀ yìí lásìkò tí ọba Wàsíù Ọmọgbọ́láhàn Lawal Onírú of Irú ti ìlú Èkó ṣàbẹ̀wò sí nílé rẹ̀ ní Bódìjà nílùú Ìbàdàn. Ọba Ládọjà tó ti fi ìgbà kan rí jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣàlàyé pé gómìnà lágbára láti pàṣẹ gẹ́gẹ́ bí olórí ìjọba, àmọ́ ọba kò ní irú agbára bẹ́ẹ̀. Olúbàdàn sọ pé kò sí ibì kan gbòógì tí ọba ti ń rówó nígbà tí ètò ìnáwó gidi sì wà fún gómìnà. Ládọjà ní ó ṣe pàtàkì láti fún àwọn ọba aláyé ní ipò tí yóò wà nínú ìwé òfin Nàìjíríà nítorí bí àwọn ọba ti súnmọ́ aráàlú pẹ́kipẹ́ki. Ọba ilẹ̀ Ìbàdàn fi kún ọ̀rọ̀ rẹ̀ pé nǹkan tí aráàlú ń retí lọ́dọ̀ àwọn ọba aláyé pọ̀ gan-an ni. Olúbàdàn rántí àsìkò tó ń gbé nílùú Èkó lọ́pọ̀ ọdún sẹ́yìn, pàápàá jùlọ ní agbègbè Lagos Island. Ṣáájú ni Onírú ti gbóṣùbà fún ọba Ládọjà fún onírúurú nǹkan tó ti ṣe fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Ọba Ọmọgbọ́láhàn tóun náà ti fìgbà kan rí jẹ kọmíṣánná nípínlẹ̀ Èkó sọ̀rọ̀ lórí bí ó ti nira fún ẹni tó bá ti wà nípò ìjọba rí tẹ́lẹ̀ láti di ipò ọba mú. Lára àwọn tó kí Onírú káàbọ̀ sí ilé ọba Ládọjà
ní ẹ̀karùn-ún balógun olóyè Sarafadeen Ali àti àgbàkin Olúbàdàn olóyè Teslim Fọlárìn Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn. Bákan náà ni ọba Rasidi Ládọjà rọ ìjọba àpapọ̀ láti ṣí àwọn ibodè orílẹ̀-èdè Nàìjíríà padà láti lè jẹ́ kí àwọn èèyàn àti ẹrù máa lọ láti ibìkan sí ibòmíràn lẹ́kùn ìwọ̀ oòrùn Áfíríkà láìsí ìdíwọ́ kankan. Ọba Ládọjà sọ pé àlàkalẹ̀ tí àjọ tó ń rí sí ètò ọrọ̀ ajé lẹ́kùn ìwọ̀ oòrùn Áfíríkà ECOWAS fìlélẹ̀ nìyí. Ládọjà sọ̀rọ̀ yìí lásìkò tí ọ̀gá àgbà àjọ aṣọ́bodè ẹkùn Ọ̀yọ́ Ọ̀ṣun Gambo Aliyu náà ṣàbẹ̀wò sí ní ààfin rẹ̀ nílùú Ìbàdàn. Lọ́dún 2019 ní ìjọba àpapọ̀ lábẹ́ àṣẹ ààrẹ Muhammadu Buhari gbé ibodè orílẹ̀ Nàìjíríà ti pa. Àmọ́ ìjọba padà sí àwọn kan padà èyí tí bóde Sẹ̀mẹ̀ àti Ìdí-ìrókò wà nínú rẹ̀. Olúbàdàn ní kò sí ìdí fún ìjọba láti gbé ibodè ti pamọ́ lẹ́yìn tí ó ti yọ owó ìrànwọ́ orí epo bẹntiróòlù kúrò lọ́dún 2023. Ọba Ládọjà tún rọ àjọ aṣọ́bodè láti rí i pé wọ́n dẹ́kun báwọn èèyàn kan ṣe ń kó nǹkan ìjà olóró wọ Nàìjíríà. Ládọjà kò ṣàìlú ọ̀gá Aliyu lọ́gọ̀ọ́ ẹnu fún iṣẹ́ takuntakun tí ó ti ṣe láti ìgbà tí ó ti ń ṣàkóso àjọ aṣọ́bodè lẹ́kùn ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Ọ̀ṣun. Ọ̀gá àjọ aṣọ́bodè náà wá dúpẹ́ lọ́wọ́ Olúbàdàn rọ kábíyèsí láti tẹ̀síwájú pẹ̀lú ìrànwọ́ rẹ̀ fún àjọ aṣọ́bodè. Ẹ̀wẹ̀ Olúbàdàn ké pe àwọn ọmọ Yorùbá láti máa fojú sọ́rí pẹ̀lú bí ètò ààbò ti di ojú kejì nílẹ̀ wa Nàìjíríà báyìí. Ọba Ládọjà sọ̀rọ̀ yìí níbi ayẹyẹ àyájọ́ Ọdẹ Òmu nípínlẹ̀ Ọ̀ṣun níbi ètò tí wọ́n máa ń lò láti fi wo bí ìdàgbàsókè àwùjọ náà ṣe ń lọ. Ládọjà gbósùbà fáwọn èèyàn Ọdẹ Òmu fún ìgbìyànjú wọn láti jíròrò lórí nǹkan tí wọ́n ń fẹ́ ṣe fún ọjọ́ iwájú. Olúbàdàn ṣèlérí láti máa ṣe ìrànwọ́ fún ìlú Ọdẹ Òmu lórí gbogbo ètò tí wọ́n bá fẹ́ ṣe. Nínú ọ̀rọ̀ tiẹ̀ mínísítà fún ọ̀rọ̀ ọlọ́pàá tẹ́lẹ̀ Alhaji Jẹ̀lílì Wálé Adésìyàn ṣàlàyé pé ọdún 1909 ni wọ́n dá ìlú Ọdẹ Òmu sílẹ̀. Ó ní àwọn ògbójú ọdẹ láti ìlú Ìbàdàn ló sì dá ìlú náà sílẹ̀. Ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀, ìdájọ́ ikú fún àwọn ajínigbé ló lè yanjú ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ. Àwọn adarí apá ẹkùn gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ wa ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Àwọn adarí lápá ẹkùn gúúsù ìwọ̀ oòrùn lábẹ́ ìpàdé àpérò àwọn àwòrò-ṣàṣà májùbàjẹ́ lórí ọ̀rọ̀ ètò ààbò lápá ẹkùn gúúsù ìwọ̀ oòrùn tí fohùn ṣọ̀kan pè fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ àti ìdájọ́ ikú fún àwọn ajínigbé agbébọn gẹ́gẹ́ bí ojútùú ọ̀nà àbáyọ síṣòro ìpèníjà ètò ààbò tó mẹ́hẹ tó ń dojú kọ orílẹ̀-èdè. Wọ̀nyí làwọn ìpinnu nípa ojútùú ọ̀nà àbáyọ tó jẹyọ jáde látinú ìpàdé náà, èyí tí wọ́n pe àkọlé rẹ̀ ní sí ojútùú ọ̀nà àbáyọ àpapọ̀ tako àìsí ààbò nílẹ̀ Yorùbá. Ìpàdé ọ̀hún wáyé ní gbọ̀ngàn 10 Degrees Event Center lẹ́kọ̀ọ́. Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams àti àwọn adarí Yorùbá mìíràn ló ṣagbátẹrù ìpàdé àpérò náà. Nínú àtẹ̀jáde tó jẹ́ gbígbé jáde nípasẹ̀ Gani Adams, ọ̀jọ̀gbọ́n Pòfẹ́sọ̀ Kọ́láwọlé Rahim àti Àmítólú Ṣítù, àwọn aládarí náà sọ wípé àwọn farajìn sí wíwá ojútùú ọ̀nà àbáyọ sí ọ̀pọ̀ ìṣòro ìpèníjà ètò ààbò tó mẹ́hẹ tó ń kojú àwọn ìlú lẹ́kùn náà. Ẹ̀wẹ̀ wọ́n ṣèlérí láti fọwọ́sowọ́pọ̀ ṣètò nípa gbígbé ìgbésẹ̀ lójúnà láti dènà ìwà ọ̀daràn, wíwá ojútùú ọ̀nà àbáyọ sí wàhálà rògbòdìyàn àti mímú àlàáfíà ìfọkànbalẹ̀ padà bọ̀ sípò jákèjádò ilẹ̀ Yorùbá. Wọ́n ṣàkíyèsí pé àwọn ẹgbẹ́ agbésùnmọ̀mí alákatakítí ẹ̀sìn kò káàárẹ̀ lórí ìgbìyànjú wọn nípa jíjẹ gàba ní ìhà ìwọ̀ oòrùn Sahara nílẹ̀ Adúláwọ̀, èyí tí wọ́n bẹ̀rẹ̀ lọ́dún 18th century nípasẹ̀ ìborí oníjàgídíjàgan ìwà ipá. Láfikún wọ́n sọ pé ìjínigbé àti ìjalè lórílẹ̀‐èdè Nàìjíríà jẹ́ ìwà ẹranko gbáà tó ní onírúurú ìtumọ̀, ṣùgbọ́n láti fi ìpayà ìbẹ̀rùbojo sọ́kàn àwọn èèyàn, kíkó owó àti àwọn ohun àlùmọ́ọ́nì jọ fún sísà ọmọ ogun jọ fún ogun, ìfọ̀mọ́ ẹ̀yà àti jíjẹ gàba lórí àwọn ohun àlùmọ́ọ́nì ilẹ̀ àwọn baba ńlá wa nípasẹ̀ àwọn alákatakítí ẹ̀sìn Fúlàní. Nínú àtẹ̀jáde náà, àwọn aládarí pè fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ tó sì darí àwọn gómìnà apá ẹkùn gúúsù ìwọ̀ oòrùn láti ṣàgbékalẹ̀ ètò ìyọ̀ǹda ara ẹni kárí ayé kan tí wọ́n pè ní Talent Based Global Volunteer Program. Àwọn ìjọba nílẹ̀ Yorùbá yẹ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní mú kí ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn fún àwọn òṣìṣẹ́ elétò ààbò ìbílẹ̀ gbópọn, yàtọ̀ sí fífúnni ní lẹ́tà
àti gbígba owó ìfẹ̀yìntì, àtìlẹ́yìn àdójútòfò àti ìgbéga ipò, èyí tó lè ṣe àǹfààní láti ṣẹ̀dá àpò òṣùwọ̀n ìkówójọ ìrànlọ́wọ́ fétò ààbò nípasẹ̀ àtìlẹ́yìn àwọn aráàlú àti àwọn tó wà nílẹ̀ òkèèrè. Wọ́n ní ó yẹ kí ìfòfindè bá dídaranjẹ̀ níta gbangba pátápátá ní gbogbo ilẹ̀ Yorùbá. Wọ́n ní kíkó àwọn màálù láti ìpínlẹ̀ kan lọ sí ìpínlẹ̀ míì tàbí láàrin ìlú yẹ kó jẹ́ nípasẹ̀ lílo àwọn ọkọ̀ bíi ọkọ̀ ńlá akẹ́rù, ọkọ̀ ńlá tirẹ́là láti fi kó àwọn màálù dípò dídaranjẹ̀ káàkiri lójú pópó. Gbogbo ìjọba ìpínlẹ̀ nílẹ̀ Yorùbá yẹ kó gbé òfin kalẹ̀ tí yóò fẹsẹ̀ ìdásílẹ̀ ọgbà oko ìsìn nǹkan ọ̀sìn múlẹ̀ gẹ́gẹ́ bí ọ̀nà à ń gbà fún ìpèsè ẹran lápá ẹkùn gúúsù ìwọ̀ oòrùn, pẹ̀lú ìpèsè fún àjọ báńkì tó ń rí sí nǹkan ọ̀gbìn àti iṣẹ́ àgbẹ̀ Bank of Agriculture láti fi ṣàtìlẹ́yìn fún àwọn olókoòwò aládàáni nípa èyí. Ìjọba àpapọ̀ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn odi ààbò àti ògiri ní etí ààlà pẹ̀lú orílẹ̀-èdè Niger, Chad, Cameroon àti Benin Republic. Wọ́n ké sí gbogbo àwọn ọmọ Yorùbá pàápàá jùlọ àwọn ọ̀dọ́ ní onírúurú àwùjọ lábẹ́ ìdarí àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ agbègbè ìbílẹ̀ wọn láti ṣàtìlẹ́yìn fún àwọn iléeṣẹ́ ààbò àti àwọn àjọ elétò ààbò mìíràn tó ń kópa nínú ìgbógun ti ìgbésùnmọ̀mí tó ń lọ lọ́wọ́ tako àwọn ajínigbé àgbébọn, àwọn alákatakítí ẹ̀sìn àti àwọn ìwà ọ̀daràn míì. Wọ́n ní kí gbogbo àwọn gómìnà apá ẹkùn gúúsù ìwọ̀ oòrùn ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ àti àwọn aládarí ẹ̀yà Yorùbá nípínlẹ̀ Kwara àti Kogi fún ìrànlọ́wọ́ tó pọn dandan lórí ọ̀rọ̀ ètò ààbò. Ọwọ́ tẹ̀ o, iléeṣẹ́ ọlọ́pàá náwó gan olùgbé ìlú Àbújá kan fẹ̀sùn pé ó ń fi àwọn ohun ìjagun olóró ọta ìbọn ṣọwọ́ sáwọn agbébọn ní Zamfara. Ọwọ́ tẹ̀ o, iléeṣẹ́ ọlọ́pàá olú ìlú ilẹ̀ wa l'Àbújá ti fi gbọ́rọ̀ òfin gbé arákùnrin kan ẹni ọdún 22 32 years fẹ̀sùn fífi àwọn ohun ìjagun olóró ọta ìbọn ṣọwọ́ sáwọn agbébọn tó ń ṣọṣẹ́ láabi nípínlẹ̀ Zamfara. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá olú ìlú ilẹ̀ wa l'Àbújá SP Josephine Adé ní afurasí náà tó ń gbé ní agbègbè Angwandodo Gwangwalada ló jẹ́ fífi gbọ́rọ̀ òfin gbé lọ́jọ́ 7 oṣù kejìlá ọdún 2025 ní déédéé aago 3:00 ọ̀sán. Ó ṣàlàyé pé ìfigbọ́rọ̀ òfin gbé ọ̀hún kò sẹ́yìn ìtanilólobó tó dé sétígbọ̀ ikọ̀ iléeṣẹ́ ọlọ́pàá olú ìlú ilẹ̀ wa l'Àbújá. Ìwádìí àkọ́kọ́ fi hàn pé Abubakar ní ìfarakínra pẹ̀lú alábàáṣiṣẹ́pọ̀ akin ẹgbẹ́ rẹ̀ Yusuf Muhammed pẹ̀lú ète láti gba ọta ìbọn 1000 kan fún iṣẹ́ ọ̀daràn tí wọ́n ń ṣe nípínlẹ̀ Zamfara. Ìwádìí ìfimúfínlẹ̀ ìtẹ̀síwájú tọ́ka pé Abubakar ló ń gbé ìgbésẹ̀ lórí ìtọ́ni látọ̀dọ̀ ìbátan rẹ̀ Ahmed Yakubu, ẹni tí wọ́n gbàgbọ́ pé ó jẹ́ ògbóǹtarìgì abẹ́sìnkáwọ́ tó sì ti na papabura. Adé sọ wípé afurasí náà ti wà láhàámọ́ àgọ́ ọlọ́pàá bí iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ ṣe ń tẹ̀síwájú lójúnà láti nawọ́ gan abẹ́sìnkáwọ́ ọ̀hún àti láti tú iṣẹ́ ọ̀daràn láabi wọn ká. Iléeṣẹ́ ọlọ́pàá olú ìlú ilẹ̀ wa l'Àbújá jẹ́jẹ́ láti dúró ṣinṣin nípa gbígbógun ti agbègbè ìwà ọ̀daràn àti láti rí dájú pé ààbò àwọn olùgbé ìlú gbòpọn sí. Ó mà ṣe o, èèyàn 3 kú, ọ̀pọ̀ èèyàn farapa nínú ìjàmbá ọkọ̀ tó wáyé lójú ọ̀nà márosẹ̀ Èkó sílùú Ìbàdàn. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan wáyé lójú ọ̀nà márosẹ̀ Èkó sílùú Ìbàdàn lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday. Ó ṣokùnfà ikú èèyàn 3 nígbà tí ọ̀pọ̀ àwọn èèyàn sì farapa gẹ́gẹ́ bí ohun tí àjọ LASTMA wí. Àjọ LASTMA nínú àtẹ̀jáde tó jẹ́ gbígbé jáde síta lójú òpó ayélujára Twitter lọ́jọ́rú Wednesday sọ wípé ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọ̀hún wáyé lẹ́bàá sẹkítẹ́ríàtì ojú ọ̀nà tó lọ sí afárá Ọ̀tẹ̀dọ́lá. Gẹ́gẹ́ bí àjọ náà ṣe wí, ọkọ̀ 3 ló fara káásá nínú ìjàmbá ọ̀hún ló yọrí sí ikú èèyàn 3 nígbà tí ọ̀pọ̀ èèyàn míì sì farapa yànnàyànnà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn àjọ òṣìṣẹ́ Lasambos tó ń rí sí ìṣẹ̀lẹ̀ àti ìtọ́jú pàjáwìrì Lagos State Ambulance Service ló gbéra lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé pèsè ìtọ́jú fún àwọn olùfarakásá tó farapa. Àwọn ikọ̀ agbófinró ọlọ́pàá náà wà níkàlẹ̀ bákan náà tí wọ́n ń darí lílọ bíbọ̀ ọkọ̀ lójú pópó. Gẹ́gẹ́ bí àjọ LASTMA ṣe wí, ìgbésẹ̀ ti jẹ́ gbígbé láti jẹ́ lílọ bíbọ̀ ọkọ̀ lójú pópó náà padà bọ̀ sípò ní ìrọ̀rùn. Wọ́n gba
àwọn awakọ̀ lámọ̀ràn láti ṣe sùúrù ní agbègbè náà. Bákan náà ni ìròyìn kan tẹ̀ wá lọ́wọ́ nípa ìṣẹ̀lẹ̀ ìjàmbá kan tó wáyé lójú ọ̀nà márosẹ̀ Ọ̀yọ́ sílùú Ògbómọ̀ṣọ́, èyí tó ṣàfihàn ọkọ̀ ńlá tirẹ́là tó gbé màálù tó dàwó lulẹ̀ níbi tí ọ̀pọ̀ èèyàn ti farakásá ìjàmbá náà. Fídíò ọ̀hún tún ṣàfihàn èèyàn kan tó há sábẹ́ ọkọ̀ ńlá tirẹ́là náà tó fi mọ́ àwọn màálù tí ẹ̀mí ti bọ́ lọ́rùn wọn tí ọkọ̀ ńlá náà gbé. Ikú òjijì, ikú àìtọ́jọ́ kò ní ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa, a ò ní ṣe kòǹgẹ́ ìjàmbá bí ọdún yìí ṣe ń parí lọ láṣẹ Elédùà. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Ọdún ayọ̀ la ó ṣe o lọ́lá Olódùmarè.